Iṣẹ́ tàbí rẹ̀rú lẹ́rú ṣe. Hello! Wọ́n bá wà lórí Yoruba. Ọ̀gá kan wọ́n lè ní $5 billion. Silence everybody! Gbọ́dọ̀gbọ́! Ìlọ yẹn lọ yẹn o. Owó deliver ló gbọ́dọ̀ pé o. Yóò fẹ́ gbọ́ ní tí o. Àwọn ìyá mi, ó ti yẹ ìwọ ọ̀gá tó bá gbé wá ẹ̀ nọ́mà. Àáfà yẹn ni kò. Àwọn ìbò! Ayé ẹ̀fẹ́ gbà, ó fẹ́ kú sá. Wọ́n ti lè pa fọ yẹ náà. Yàrá ajé! Ó yà kó sí kankan. Yàrá ajé! Everything báyìí, èlé ní gbogbo ẹ̀. Kò fẹ́ rà mí mọ̀ ni. Ẹnu fọ́ọ̀lì. Lọ́wọ́ ara mi wà túrà. Ajé! Owó ọmọ ti sanwó orí náà. Everybody, oya. Pika, magba, pika, agba, pika. If you see anything, just a pika. Iṣẹ́ tàbí rẹ̀rú lẹ́rú ṣe. Bọ́lá bọ̀sùkẹ́. Majani. Kamu de do gudu. Kamu de do bari. Wẹ́rẹ́ báyìí lẹ̀ bí yẹpẹ̀. Bọ́lá bọ̀lì ó tún dé. Bọ́lá. Ọmọ adílé sálọ ṣàbọ̀là. Bọ́lá boy. Ó pọ̀ létí. Bọ́lá bolo bọ́lá boy ó tún dé. Ẹni tí í ṣe just dey pick am o. See money just dey pick, iron just dey pick, anything just dey pick am, agba pika. If you say anything just dey pick am. Kí ló dé? Iṣẹ́ tàbí rẹ̀rú lẹ́rú ṣe. Bọ́lá bọ̀sùkẹ́. Majani. Kamu de do gudu. Kamu de do bari. Wẹ́rẹ́ báyìí lẹ̀ bí yẹpẹ̀. Bọ́lá bọ̀lì ó tún dé. Bọ́lá. Loko paso bandiri for badagiri. But the physical go and just spiritual. Oh, if nobody go collect you. Ọmọ adílé sálọ ṣàbọ̀là. Bọ́lá boy. Ó pọ̀ létí. Bọ́lá bolo bọ́lá boy ó tún dé. Ẹni tí í ṣe just dey pick am o. See money just dey pick, iron just dey pick, anything just dey pick am, agba pika. If you say anything just dey pick am.
Orí ẹ̀ pé ọwọ́ ìmọ̀ọ́ṣẹ́ ìmọ̀ọ́ṣẹ́ òun náà padà rọ́jà fà. Ọ̀yà ọmọ olóyìn ṣé ọ̀yà lábẹ́kẹ́ yìí ààrẹ gbà. Ọ̀rọ̀ tí mọ̀ kọ̀ọ̀kan. Èmi náà ti mọ̀ kọ̀ọ̀kan. Èmi tẹ gómìnà Amali. Ó fa gómìnà Fẹlá Kútì. Ọ̀yà. ló ṣẹlẹ̀ ibà àwọn ìlú èrè ó fa pọ́ọ̀pù kan wọ́n ní dọ́ọ̀rẹ̀. ilé ti yí o. ẹgbẹ́ rẹ̀ lọ sí tamak. láǹfọ̀tì náà kí ló ṣe ìyá ẹ̀. ẹgbẹ́ rẹ̀ ara rẹ̀ ọmọ obìnrin yìí náà jẹun ọlọ́run. láyé gbẹgẹ sí ọjọ́ ẹ̀ ṣé o lè parí lórí ìfowópamọ́ àlàyé jẹ́ kó ṣàánú láyé ọ̀ sọ́ọ̀rì nọ́mbà wa kàpọ̀. kí ló ṣe náà. o lè lọ gbọ́jà níbẹ̀ ẹni ṣe àwẹ̀rẹ̀ ṣe olóṣì. ẹ filẹ̀. jacuzzi bàbá kí ló hápùn náà kí ló lọ fún ọmọlọmọ jẹ náà. olórí burúkú bá níjà eléyìí eléyìí kọ́ abẹ́ mi lábẹ́ tẹ̀tẹ̀ mi pé bàbá èmi náà fẹ́ máa. ẹ filẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ báyìí ẹ mọ tó ṣẹlẹ̀ wèrè yìí ni. ó ti gọ́ kọ́ńtírì yìí ó ti wọ kọ́ńtírì mi. ó ti yé yín. wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tó dáa fún. ẹ̀yin ọmọ tó dáa. àwọn ṣe nǹkan tó dáa fún. olórí burúkú ni ìjà ẹ̀ ní. àwọn olóògbé wa ẹnu ọ̀nà sáré fún ìjà ẹ̀ àwọn sáré wọ́n ṣe bọ́bá ẹ̀ báwo lásán bí wọ́n ṣe bọ́bá ẹ̀ bọ́bá ẹ̀ wọ̀ náà. ẹjú eré ó yá ẹgbẹ́ èrè. àyà ẹ̀. ẹgbẹ́ yà ẹ lọ. Hey guys, ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi ò fẹ́ wàhálà àtìgbà táyọ̀ tí ń ṣiṣẹ́ bọ́là yìí ẹ gbọ́ pé bóyá SARS kan wá bíbá àbọ̀lọ́pàá. lọ bàbá ẹ jọ̀ọ́ o mi ò fẹ́ wàhálà o. Kai na wetin dey sup na I no really understand you guys. oga make you put us for this bola work was no know say this thing dey sup o. ẹ má jẹ́ káwọn tó ń ṣe whatever àbí kí lórúkọ wọn mi ò fẹ́ kọ́ dá tiwọn mọ́ ti yín o bẹ́ẹ̀ bá ṣe lọ nísìnyí bẹ́ẹ̀ máa dé padà mi ò fẹ́ ní tìmú kan mọ́ kan o. àgàgà ìwọ tó retí you know say I don dey tell you for this caban for this bola I don dey warn you go front small I don dey warn you I dey hear say one thing dey do one thing for here. no steal me no ṣe kí ni no steal me rárá no kí ni no steal me rárá. ọlọ́wà àwọn ọ̀gá mi kò gbọ́kùn yìí. ọlẹ́ ti gbọ́ yẹn má jókòó àfẹ́ wa là ládé ti gbà tọ́gà tí ń ṣe bísínẹ́sì yìí kò sún lórí burúkú kan ó lè mọ lè jẹ́ àbí pé kínní ó máa kù sẹ́wọ̀n ilé gbòógì náà wọ́n ti kó wọn lọ́dẹ̀ tí wọ́n dé padà àwọn bá ṣe lórí burúkú ṣe kínní.
ẹ ṣe bó ṣe ní kẹ́ ṣe o ló ṣe kí ni. mo lè ti gbọ́ yẹn kó máa pọ̀ létí tẹ́ bá lọ ṣe wà lórí tẹ́ máa ń wù yẹn ọ̀gá bá ti ká ẹ mọ́ máa pa yín dànù kò kàn án bẹ̀rẹ̀ àbí. If you no follow the rules kọ́ tójú bá ti rí ẹ fara mọ́ náà ni o. ṣé ti gbọ́ báyẹn. ẹ ṣiṣẹ́. ó wà lá ọ̀gá mi. ọ̀lẹ́dà gan ọ̀lẹ́dà ojú mi lè ṣe ẹ. ẹ ṣe dájú. iṣẹ́ tàbí rẹ̀rú lẹ́rú ṣe bọ́lá bọ̀ sókè bọ́lá bọ̀ sókè màjàlí bámúdé dún gúdúgúdú bámúdé dún bàríbàrí wẹ́rẹ́ báyìí lẹ̀ bí yẹpẹ́ bọ́lá bọ́lá ó tún dé bọ́lá. Noko passe bandiri fo badagiri. Wale ja physical go and ja spiritual. Oh, you body go collect you. You body go collect you. Omarile salo shabola. Omarile salo shabola. Bola boy. Bola boy. Ó pọ̀ létí bólá bóló bólá Túndé. Ẹni tí í ṣe just dey pick am o. See money just dey pick, iron just dey pick, anything just dey pick am, àgbà píkà. If you say anything just dey pick am. Babyface. Kí ló ṣe yín náà? Kí ló ṣe tó jẹ́ pé gbogbo ọjà tí mo pamọ́ tí mo gbé síbì kan tí mo hide? Ẹ lè lọ síbẹ̀ lè lọ jẹ mí lẹ́sẹ̀ lẹ́yìn kí ló happen? Babyface, why you go do like that? You say I don't understand wetin boss dey cap us like this. You know the fool. Baba Babyface dey do that kind thing. Rugged kò lè ní dáa fún ẹ bóyá sọ̀rọ̀ yẹn. Sharp. Àfi sharp sí. Kò ní dáa fún ẹ bóyá sọ̀rọ̀ yẹn. Baba ayé sọ́wọ́ rẹ̀ ní ẹni. Baba wetin I do you? Rugged! Ìwọ ló ń jẹ mí lẹ́sẹ̀ lẹ́yìn. Ní gbogbo ibi tí mo kó àwọn ọjà sí. Pé kọjá yẹn wọlé o, ká gbé jáde, ká gbé wọlé o, ká gbé lọ fún àwọn mákẹ́tà o. Ìwọ náà ó sáré lọ gbéṣẹ́ mi lọ sáyẹn náà. Bọ́lá Adé Òṣòdì Lagos àgbà. Kò ní dáa fún ẹsẹ̀. Babyface ayé bá. You talk anything again. I no dey talk boss. Babyface. Boss Mo lè pa. ẹ bá gbọ́ o. Eku lé gbogbo sọ́hún tó kó o. Káàdì ó gbọ́kúrò fún ọbẹ̀. If I hear this kind thing again. Allah. Baba, you see I do that kind thing for you now. Me, you know me, Rugged. Boss, no do that kind of thing. I dey for you back to back. Rugged, they chop my leg. Aláyé mi, Alaji. oníbàjẹ́ fún ẹ Ma o. one time. Aláyé mi kí ló ń ṣẹlẹ̀? O mo gbé fún ẹ o, 100%. Orí ẹ wà ń bẹ̀ o. Gọ́lẹ̀. Aláyé mi láti jẹ́ tí mo ti mọ ẹ, mo ti gbà pé mo mọ̀ yàn. 100. Àwọn gáàjẹ́ ti ń jọ mí lójú náà. Wọ́n ti ṣe bákan sí mi. Wọ́n wo nǹkan tó gbàgbá yẹn, wọ́n kàn gbàgbá yẹn, wọ́n jọjà, wọ́n lè jọjà tán ní. Báwo mi rí i pé àwọn gáàsì mi jọjà ẹ tán? Aláyé jẹ́ kí n gbé ẹdẹ bẹ̀tàn pátápátá kó wọn bí sí mi. Ó yá. Eléyìí gangan ṣá ó gba 10,500 naira bẹ́ẹ̀.
Yàrá jẹ́ three ní. Ọmọ wa ìgbọ́ lórí 200 yàrá jẹ́. Jẹ́ ká lọ gbógun báyìí ogun náà jà náà. Ẹtí bojú mi jẹ́ three ní. Oúnjẹ ló wà mọ́ oúnjẹ ló. Òun nìkan máa fọ aláyé mi. Bẹ́ẹ̀ wọ́n máa fọ̀ náà àwọn boys wọ́n máa ṣe bẹ́ẹ̀. Mọ tó ṣẹlẹ̀ ayé yín fẹ́ bàjẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Yàrá jẹ́ ò mọ̀ nǹkan ìwọ náà ló ń fọ́k up náà. Aláyé máa ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ń dúdú ọ̀rọ̀ ṣe kí o kọ́nà ń gbé gbogbo ọ̀rọ̀. Èmi sọ pé mo fẹ́ débì kan mo fẹ́ wọ ilẹ̀ lérí mo fẹ́ wọ ọbẹ̀ mo fẹ́ wọ. Ó lè náà fọ́k up. Aláyé mi wọ́n kàn ṣe é lè fún kò kàn gbówó lè jáde báyìí. Wọ́n máa ṣe bí ẹni tí. Ó mọ tó ṣẹlẹ̀ wọ́n máa sọ yá. Wọ́n máa sọ. Aláyé mi tó kúlé o. Gbogbo lápò ni o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn náà. Yàrá jẹ́ tẹ́ẹ̀tì ní o. Ó sì bẹ̀rẹ̀ ní ẹni ló ṣe. Tẹ́ntìrì no tẹ́ntìrì. Ilé no worry. No man no worry. I go treat on a fọ́k up. Bàbá na getting dey and say o getting dey o bàbá. How far you dey man? You dey dey strong. Iṣẹ́ tàbí lẹ́rú ṣe. Bọ́lá bọ̀ sókè. Bọ́lá bọ̀ sókè. Màjàlí. Bámúdé dú gúdúgúdú. Bámúdé dú bàdìbàdì. Wẹ́rẹ́ báyìí lẹ̀ bí yẹpẹ̀. Bọ́lá bọ̀lì ó tún dé. Bọ́lá. No go pass your body for badagiri. But the physical go and just spiritual. Oh, if you body go collect you. You body go collect you. Oh, my dile salo shabola. Oh, my dile salo shabola. Bola boy. Bola boy. Ta ló gbé gáàsì méjì tó ló bá mi rí gáàsì níbo mo fi gáàsì sí tí mo fi wọlé gáàsì dáhùn ta ló bá mi rí gáàsì o gáàsì mi o. Money just dey pick iron just dey pick anything just dey pick am agba pika. If you say anything just dey pick am. Kí ló dé? Ọlọ́run boss na you after you na you and your back we dey oga mi sir. Rank 13. Ọlọ́run say boss. Crown. Ọlá Temple. Boss. Ó ṣe báyìí. Mo dúpẹ́ gan lọ́wọ́ yín gan. In fact inú mi ń dùn gan ni o. But after you na you. Tó bá gẹṣu nínú mi gan sef gan lọ́wọ́ báyìí wọ́n lè kọ́ sẹ̀. Oga mi na your step we dey follow. Adi ọ̀nà dey deliver way. Na you dey show us the way make we take dey. Ó ti ń pọ̀ jù ọ̀nà dey deliver way. Ẹ má wọrí. Báńsì dé for ọ̀nà. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n wá já yín tílẹ̀ bá ṣú lónìí a máa gbóríwọ klọ́ọ̀bù kan. Baba, they just open one place for us. We don't pass that shibiri. You get one taba, they just open there. Náà tó bá yẹ pé náà ni a tún máa gbóríwọ. A tún máa gbóríwọ ṣe. Ọ̀nà dey deliver. Ẹ wọ́n rí mi iṣẹ́. Ọ̀sẹ̀ bọ́ọ̀sì. Àjẹsẹ̀. Báwo rí. Bàbá wa ẹ̀mọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ yàrá tí ìgbà tán ọmọ ọgbọ́n èyí tó ti tán ní squad wa bó ti mọ̀ gbó lórí rẹ̀ ọmọ nígbà. Àyíkò tí ìgbà náà ó kàn bọ́ọ̀sì pé tí wọ́n bá ti dìbò dáadáa. Bá jọ káwọn ọmọ ewu kan láti máa talẹ̀ rú náà. Wọ́n ti máa gbà Àjẹsẹ̀ nígbà dé. Ọ̀dẹ̀ ìjẹta clear lọ. Báwo rí ìyá náà. I owe you something. No one fit show me. Àjẹsẹ̀ ìsú ìdè. Bọ́ọ̀sì.
I never say more than Baba, I like Baba share by Ọkọ tó ṣẹlẹ̀ kẹ́ tó sọ àwa ti ṣe. Ó ti yẹ ọmọ ẹ̀rọ pẹ̀lú mi dáre. Abáwọn ṣòro Yorùbá wọn dà Yorùbá wọn dà fún ẹkọ ń gba bó ṣe wòye báyìí mi ò mọ kọ́tọ́ ní ṣe tẹ́ ìyálájẹ màmá ní ẹ̀tọ́ ààrẹ màmá bẹ̀ tó ààrẹ màmá ní ẹ̀yà ọ̀bọ ìyá ẹ̀jẹ̀ bá bìnrin ẹ̀dọ̀ ṣé mo lè ṣe bá ń gbé sí bàbá. kò sí credit o kò sí credit fẹ́ni kankan. màmá má ṣe bẹ́ẹ̀ mo ṣáàjẹ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ló ń pè ní kólóbó náà ayẹyẹ tí mo ń pè ní ọmọ gólé mi èmi lógo gan tí bá jáde nísìnyí báyìí wọn sáré gbé kí ní ẹ̀ṣá àwọn sáré gbé ẹ má fọmù nípa jáde nísìnyí ẹ mọ̀ kó yé ẹ̀ṣá gbẹ̀yẹ̀ kan náà sáré máa. sórí yín yìí ni ṣé mo bá yín ṣeré ni mo ní kò sí credit nínú àwọn kan tí mo gbélé ẹ mọ nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ṣé rí àbẹ́tẹ̀yìn tẹ̀sí tí mo ti wá jókòó tí mo ti ń tajà sí mi ò wá nítorí yín o torí ọ̀gá yín ni mo fẹ́ mo ti mọ̀ pé tó bá wà níbí báyìí ń nò mo káwọ́ sókè fún tó bá wà níbí báyìí á mọ gbowó mi fún mi ni mi ò tajà fún yín ẹ kó sùn ẹ kó pàlọ́ ẹ kó pàkó wájú mi ẹ kó. ẹ máa gbé iṣan lẹ́jà igi ló jẹ́ ṣe aláyé wá bí jókòó. ẹ bójú ara yín jẹ́ bójú ara ẹ jẹ́ ẹ bóyá fi kíní gbà mí ẹ̀yin ọmọ ẹran irú kankan irú gbà kan. olùgbẹ́ mi kí ló ń ṣe lè. dáwé jura gbogbo. gbẹ́nu sí ra. pẹ̀lú kúnlá ilé mu ọtí. àlàyé kí ló ń ṣe ilé lọ ni. àlàyé mo sọ fún ọmọ ìpè kó tẹ kí n tẹ gbẹ́nu sí kí lè mọ. níwò wa ẹ̀ jẹ́ ìmọ̀ wúlò díẹ̀ díẹ̀. kí ló dé náà ọ̀gá wa bẹ̀ ó dà pẹ́ lè má. ẹ ṣe bí lẹ ti jí o ó ní kò sí wà tí ó ti lọ́wọ́. àlàyé kí ló ń ṣẹlẹ̀ gan-an ṣe mọ́ ọmọ ni. oorun gbọ̀n àmúgbó. Ẹ̀bẹ̀ tajà ni. Ṣé ìyá wèrè ni? Gbàtẹ́ ìdẹ̀ ńlá níbi ẹni tó kó sóbà jẹ́ ń sìn kí ló dé gan-an. Ẹ̀yin ṣe tèmi parí fátà wà ládùn ọ̀lẹ́ ṣùgbọ́n kò bíbí ipá àpísó. Tọ́ṣọ orí ẹni ṣàdúrà mọ́kọ́ lọ sí wa lọ sí wa. ẹ̀yin ọmọdé ẹ ṣe wá gbẹ bí nǹkan tí mo mọ̀ bá ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà ní lọ́nà àárọ̀ ayé yín ò rọ̀ ọ̀sán ẹ wá ṣe àkọ́wàkọ́ bí àbíkú ọmọ ẹ̀yin náà dà ikú ògbé kan bí òun jàgbó dágúndágún ilẹ̀ ọ̀dọ́ ọ̀nà panápàdé pàdípàdé ọ̀rìn náà rí ẹ̀rín ilé iná. èmi àwọn ìmú wáyé o. Èló ni kọ̀tà ọ̀sẹ̀? ọlọ́mọ ọ̀sẹ̀ ẹ̀gọ́ náà. 200 náà ni ẹ̀ lọ́wọ́ fún 200 náà wọ́n nù ilé. ṣe kíní yẹn fún yàrá jẹ. wọ́n ṣe kíní yẹn fún yàrá jẹ. ẹ ní sórí ni eré mi dúkú ó ní ayé rẹ. ẹ wá ẹ ká ṣe kíní yẹn fún yàrá yìí jọ. yàrá yìí jọ. Talk about today. Everywhere good, everywhere clear. Ìwọ̀n kan máa sọ pé ká fọ ẹ̀rọ. Lọ́wọ́ ṣé mọ̀ bá ní. Ẹ̀wù ni bàbá. Ọ̀nà méjì. Ọ̀nà jókòó. Sídá ọmọ ẹrú. Sídá jókòó. Today is our happiness day. Ọ̀sẹ̀. Tá a bá ṣe ń ṣiṣẹ́ náà ká máa ní àsìkò gbádùn. Ọlọ́run this one ní bàbá kan greeting for my caban today. Ṣé Adé mo kàn ní pé kí wá kápọ̀jọ flex kápọ̀jọ vibes náà ni. Ìbọn ọ̀gá mi 1 million times. Ajé sí. Aláwàlá 100. Verify Ìdè máa do. Ìjẹ́ wọn gẹ̀rẹ́ àsí with you yesterday. Káńkẹ́ ìdè ó máa. Boss, you too like Ele. I don't know why. This guy too like woman, no kill yourself. àwọn òjìlá ńlá ẹ̀ ọdún lẹ́kọ̀ọ́ tẹ̀yìn ó ló Àmọ́ sọ́wọ́n yóò ṣáà kí n jalè ṣá. o kò ń jalè o. Ilé ṣe tí tábà ti ṣiṣẹ́ tábà ti ṣiṣẹ́ a gbọ́dọ̀ lásìkò gbádùn dání. ó ti ẹ̀ jáde a máa bá wí. a máa pàdánù ni. asap bá ń sí bàbá àwa. Oya kàtàkì jámájámá òwúrọ̀ níṣẹ́. Alfa báwo ni Ṣadé wá lé mi?
ẹ kú àtàrọ̀. bẹ́ẹ̀ ni 100 ló yẹ wà. baálẹ̀ ọ̀gá ni sẹ́ẹ̀. ọ̀gá ni. Onami! Ìjọba bá ń sìn. Bàbá ẹlẹ́gbọ̀n wọ́n ń ṣiṣẹ́ bàbá. Ọjọ́ ìjọba. Idán! Ọ̀gá mi ní sẹ́ẹ̀. Sàálè. Ló wọrí. Ajé sí 100%. Ẹ máa fò. Ẹni tó bá jalè, àbálẹ̀ ẹ̀ kúrò. Kò ségèlè gbogbo ẹ̀ wọ́n ṣe òwe náà ni. Ìyá oníkókó yóò tẹ̀ tí wà kí ọ̀sẹ̀ mú kókó láàárọ̀ ìyọ́lọ̀. Lọ́sìnì! Ẹ̀sìn ìjọba lọ́sìnì! Ìjọba lọ́sìnì! Lọ́sìnì! Ẹ̀rọ wa jalè ní pẹ́rẹ́ ọ̀dọ́ ní ẹ̀rù ní bàbá. Ẹ̀rù ní bàbá ọ̀rọ̀. Lọ́sìnì! Ẹ̀pá mọ́ṣọ́ owó ẹ̀ owó wà níṣẹ́. Àpà, èmi fẹ́ sáré lọ. Óyá. Kò ní gbádùn máa ń ṣe gan. Àwọn ọmọ ọ̀gá ẹ̀ mú bọ́ sáré gbó ẹ̀ wọlé yàrá mú bọ̀. Sọ́n dáadáa o. Ọmọ ẹlẹ́lẹ̀ ábùnà kí ló ṣẹlẹ̀ náà àwọn ọmọ ẹ̀ ń ta àwọn odò tí wọ́n lu ṣápálì. Baby for service báwo wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ ológo. Ọmọ rẹ̀ kí ló wà? Wèrè ní ogun fẹ́ pa ẹ̀ṣà ọbẹ̀ rárẹ̀. Ló ń bẹ̀ kí ló báàsì sún ìjọ wèrè ní ẹni. Wèrè lélẹ̀ rọ́gẹ̀dì ayé fẹ́ bàjẹ́ ṣá ó fẹ́ rìn lọ. Oya ìwọ sọ pé pay before service how much o fẹ́ collect ló fẹ́ gbà náà. 20 bay. Ọwọ́ mi kà bò that one spawn na àfọ àwọn ló ṣe ọ̀nà 20 bay báwo àfún ẹni 5 kids àfọ ọ̀yà wọlé sharp. Mi kà bò kí lọ làlà kúkú làlà ara bàbá ti kú. Tí yóò fa aṣọ ẹ̀ bóra ẹni bá bínú ké lọ yẹ̀yẹ́ kọ́ o àwàdà kọ́ o iṣẹ́ ẹ̀dẹ̀ lọ kò ṣe bínú ṣe tó mú agbáṣọ ya bíríkì sí níbẹ̀ kó mọ̀ ìpè mi ti kọ́ aṣọ. Bola BOIZ Majani Tamu de do gudu Tamu de do bari le bi yepe Bola BOIZ mutundo Bola Ama budu ko je maka no ko passe babiri ko badagi ni Àbí kí lélẹ̀? Ó ní mẹ́ṣíìnì ṣé mò ń sùn ni? Lórí mẹ́ṣíìnì àti Àríkẹ́ ẹ̀rí kan tó ṣẹlẹ̀ sí mi. Àti Àríkẹ́ ẹjọ́ ṣé ilé bá mi gbórí mẹ́ṣíìnì mi tọ́jú mi. A ti gbórí mẹ́ṣíìnì ni. Mo kú àwọn náà tẹ̀ ló fún ẹ̀kọ́ àpá owó ló máa gbé ìlú ní. Káyẹ̀ now you carry my machine for there. Now you we know the thief, madam. We know the thief. We know the thief, madam.
Come they do good good. Come they do body body. Wherever be yekpe. Bola bola bozi mutundo. Bola 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 bola. DJ go. No go pass your body for badagiri. But let just physical go and just spiritual. Oh, you body go collect you. Body go collect you. Omarile salo shabola. Omarile salo shabola. Bola 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 boy. Bola boy. Opo létí, opo létí, opo létí. Bola bola. Auntie. Ṣé mà ní ẹ ṣe gan-an irú yín sọ̀rọ̀ irú yín àwọn bọ́lá yìí ẹ ti jẹ́ fún yín kan pé. Ẹ má wọ ni àwọn akọ. If you say anything, just a pick up. Ìwàyà. Báwo ni? Ìwàyà. Báwo lẹ rí ti? Ìwàyà ẹ̀gbọ́n mo wà. Ìwàyà mo wà iṣẹ́ olóògbé mi. Báńtì ti lé mi kúrò ọlọ́run gbọ́ báńtì ti lé mi kúrò lọ́dẹ̀ àjí. Báńtì ti lé mi o. Kí ló ṣẹlẹ̀? Báńtì ni mo jalè ní. Ó ló jalè àbó jalè. Ẹ̀gbọ́n mo jalè ní torí ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n elédè tí máa ń ṣiṣẹ́ gbólà. Ó sì máa lé ẹ̀ bá sì ò láìkò lè. Iṣẹ́ gbogbo tí mo máa gbé lẹ́tà tí bá lọ pé mo lọ kólẹ̀ pé mo ṣe gbólà pé òkè mo ṣe elédè tí bá ṣe gbólà ẹ̀gbọ́n mi lè rí tó wá ń bè bọ́ tí bá jalè máa rí owó ládùúgbò máa rí owó kàrá ń bẹ̀. Ó sọ fẹ́ kó tó lọ bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ báńsì náà báńsì ò láìkò lè rárá kò faramọ́ lè rárá ó mọ ìyàwó ẹ̀ tó yẹ kó ti lé dànù tó ti ṣe kiri ni. Ẹ̀gbọ́n tí bá jalè mi ní oúnjẹ jẹ. Òní oúnjẹ tí ò bá jalè ó lè. Ẹ̀gbọ́n wa láyé mi ọ̀pọ̀ tí mo fẹ́ ṣe ó bá jalè mi ní oúnjẹ jẹ yára ẹ̀gbọ́n ẹ má ti lọ bọ̀ mo ní kí wá bá yín pé mo gbọ́ pé díje wà ní mo ní kí wá bá yín pé ibẹ̀ tó mú mo dẹ̀ mọ́ ojú kódà kan mo lè fi style fún yín ibẹ̀ rí. Ẹ̀gbọ́n ní mo fẹ́ máa tẹ̀lé lọ sí ẹni ṣètò wa lọ́gbọ̀n máa bá ń gbé spíkà káàkiri ẹ̀jẹ̀. Kò sí òun jalè lọ́dọ̀ báńsì báńsì máa lé ẹ ọmọ ìyàwó ẹ̀ tó ti lé tó tẹ̀ ti fọlọ́pàá mú dànù. Kò tẹ̀ èmi ò mọ̀ náà ló jalè bá tẹ̀lé mi lọ sóhun sí i. Ẹ fẹ́ máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ni o jí spíkà mi ní jí spíkà mi ní ta spíkà o sì ta bólà. mi ní ẹjọ́ ẹyẹ tẹ̀lé ẹjọ́ náà DJ wáyà abeg na máa follow you now. Ẹ jí sá ẹ wáyà. Iṣẹ́ tàbí lẹ́rú ṣe. Bọ́lá bọ̀ sókè. Bọ́lá bọ̀ sókè. Majani. Tàmùdé dú gudugudu. Tàmùdé dú bàdìbàdì. Wẹ́rẹ́ ilẹ̀ bí yẹpẹ. Bọ́lá bọ̀lì mútúndé. Bọ́lá. No go pass your body for badagiri. But let just physical go and just spiritual. Oh, you body go collect you. Body go collect you. Omarile salo shabola. Bola boy. Opo létí. Bola bolo bola boy. Otunde. Anything you say, just a pick and move. See money, just a pick. Iron, just a pick. Anything, just a pick and agba pika. If you say anything, Yeah.
àlàyé tó bá rọmọ ẹlẹgbẹ́ mi mo lè gbọmọ fún bẹ́ẹ̀ sí pẹ̀lú gangan àlàyé lọ gbàgbé lórí ẹja ní òkò kí n kà kàn ó tó bá rọmọ ẹlẹgbẹ́ mi bá káwọn máa fẹ́ mi wá bí anybody kò kàn mí o wá sọ fún mi lọ máa ṣe kí ni máa fọwọ́ sí máa bẹ̀rẹ̀ sí lórí èèyàn dáadáa ní ẹlẹ́dọ̀. sílíkà bákẹ́nà kí ló sí ẹ̀ ó ti ṣàdéhùn fún mi promise mi pé táwọn mi bá sanwó ọgbẹ́ mi débẹ̀ ọgbẹ́ mi kọjá abẹ ọgbẹ́ mi lórí ẹ̀ kí ló wá ṣe é tó kàn mẹ́nu méjì kí ló ṣẹlẹ̀ náà. àlàyé ibẹ̀ tó ń pariwo mọ́ mi náà sọ fẹ́ máa tì mọ́ mi lábẹ́ tẹ̀ ni. sílíkà àlàyé kí ló ṣẹlẹ̀ náà. ó ti jẹ́ kí n máa bú ẹ̀ nínú tí ń bí mi kí ló ṣe é náà. ògùn fẹ́ pa iṣẹ́. ó dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń wá rùkì ó fẹ́ parun ni. kọ́lọ́bọ̀ small àwọn alẹ́wẹ̀lẹ̀ yìí jáde jọ. ẹlẹ́wẹ̀lẹ̀ yìí jáde náà. mo tó bá gbé fún mi tí mo bá mú ẹ ẹ̀jẹ̀ ṣe máa gbẹ ni. ẹ máa jẹ kan ẹ máa ṣe nǹkan oṣù. kò sí wàhálà mo fẹ́ rí o. ọ̀gá mi. ọ̀gá mi. adúlọ̀ kò jẹ́ bàbá fọ́ kò jọ. abúlé kan fẹ́ máa gbé gẹ̀ẹ́sì ní ibi jẹ́ mi wà. ẹbí ká bọ̀. Iṣẹ́ tàbí lẹ́rú ṣe. Because kata yẹn na. Ayé bá ti bá jẹ ṣá. Oja, no long cap. Bí ẹ ṣe dé dájọ́ ń gùn. Ayé ọ̀gá mi. Loko passe bandiri fo badagiri. Bale ja physical go ja spiritual. Oh, you body go collect. Fancy, yeah. Wetin dey sell for this car? Hey, oga na boss wan slow me go back. Calm down. Oga, who be this one? Who be this? Kí ló ṣẹlẹ̀? Wetin happen? Why I see you for here? Fancy, my pikin come your kaba. He come be like me. You no know say. Who dey beat am? No kill me. No dey steal for here. Person wey thief for here, we go kill am. Ṣé wọ́n ti gbàgbé ni? Àlàbà ló ṣubú lọ́lọ́gbà. Lọ́mọ bá dẹ̀rù. Àbàlàbà ló pa lọ́bà sálọ. Wọ́n ṣe ní ọwọ́ nìyá ilé òṣà. Àlàbà kó òfin for the dog. Àlàbà ni. Ọ̀gá tó pa Àlàbà fẹsẹ̀ lé ní ìwé kejì. Ọbẹ̀ wọ̀n mi. Ilé tẹ ṣe é gan lọ́gì tẹ̀sí láyé ṣe. Àwọn ẹgbẹ́ kan ṣe apàdé láti wá jà. Always àti ìgbàlá wà. Nìkan ẹgbẹ́ wa gbígbóná. You dey always around. You break solar. We are fight to survive. Guy, wetin you want now? Kí ló ṣẹlẹ̀? Òkè tó fẹ́ ṣẹlẹ̀ ni wípé tí n bá tún rí ìyá ẹ̀ tó fọwọ́ kọ ọmọ mi kankan. A máa borí lọ́rùn ẹ̀. Tó bá jalè, ẹ máa pardon ni. Why yourself? No dey ni. Why yourself? Ọ̀gá àwọn fight to survive. Ẹ̀yin ọmọ olè. Wọ́n máa tó pààyà yín náà nìyà. Bola 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 mutunde bola 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 bola. Amabudu boje magabu loko passe bandiri fo badagiri. Bale ja physical go ja spiritual. Oh, you body go collect you. Body go collect you. Omarile salo shabola. Omarile salo shabola. Bola 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 boy. Bola boy. Ó pọ̀ létí. Bola bolo bo bola boy. Otunde. Anything you say just dey pick and move. The money just dey pick, iron just dey pick, anything just dey pick and. Agba pick.
If you say anything, just a pick am. Sweet. Well. Ẹ wá ṣé kò ní ọ̀sẹ̀ fẹ́ gbé bye. Go red, go dey go up and down, dey carry person thing. I no blame you. I no blame you because you know they make people they talk to us for street. You don waka BOLLA boys. They don carry everything. See your life, see. I know say you go go tip this one. You go you don't go tip this one, Ijo. Oṣù agbẹjọ́ sáwá báyìí kí ló ń ṣe ẹ́ nà. Ṣọ́ nípa àwọn máa ń jalè tiwa, àwa kẹ̀, àwọn kì í jalè. Ṣé o mọ̀ gá tiwa ni? Kàpó máa lọ gá tàwa. Kí ló ṣe eléyìí gan-an náà ṣe wá sọ̀rọ̀ báyìí? Get out your èrè gbọ̀wé ala òṣì yìí. Na Samuel keep your jail o. Keep your jail o, láyé wa ká o. BOLLA boys okay. BOLLA boys okay. Attention everybody. Attention. Ẹ sún ayé rẹ̀ jọ. Ó yà kọ́ ìyàn lẹ́yìn sí bàbá yìí kọ́ ọ̀nà. Pápá sẹ́mi àpapọ̀ sára ẹ̀ jọ. Oṣù náà máa tì ní kó ṣì kó wá ju owó ṣe kọ́ yé jọ. Ó ti lè di. Àwọn sọ̀rọ̀ ẹ̀ silent. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ fún yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé normal mo appreciate gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi. Everything. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní nǹkan kan tó ń lọ ní gbogbo láàyè báyìí lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ máa sọ fún gbogbo yín sìn kó ní kálukú kó má jáde lọ síta. Especially on other side, àwọn Kapo. Abeg una me and I no go there. Me and I stay for una Kaaba for now. We get something wey dey solve, dey find us. Ẹ dẹ̀ mọ̀ pé kí ni, no kí ni. Àwọn kì í fa wàhálà kì í jalè. No kí ni. Àkíyèsí tí mo fẹ́ pe gbogbo yín sí nìyẹn o. Síbàlà tó ti yé yín. Síbàlà. Pingu. Èmi ló máa ń ṣe TikTok àṣẹ ẹ̀rọ tààtààtà bẹ́ẹ̀ gbogbo ẹ̀fà. Ọmọ rí mi bẹ́ẹ̀. Àwọn abúlé bọ́ọ̀sì àwọn ṣe búlé àti ìyá àgbà owó. Èyí fáàsì ni màá kọ́ yín bá. Ọ̀gá kan wọlé 25 billion. Lóde. Sáàrì. Gbáyìn. Ọ̀dọ̀ ó sì ní sọ. Ọba ẹmọ fún tí ní yóò bá ti dùn níwọ̀ rí dùn náà. Àjí ọ̀rọ̀ náà rà sáàlì. Bàbá ti ń fa kí ní bàbá ti ń kán ẹ̀ tí ń wòkè báyìí. Bàbá ti ń fara yóò dúró ẹ̀dá bàbá. Ìjà mi náà dé ọba. Bàbá wí ti ń fa ẹ sọ̀rọ̀. Bàbá tí wọ́n pí ìfọkọ̀ ẹ̀yẹ ká wọlé sẹ́ni wẹ̀ kò sí ọkọ̀ sí wọlé kó àfihàn apá gbọ́ngẹ́ tó yí náà. Ẹ ti rí ẹ ti sùn náà. Àbí iṣẹ́ ń sùn ni. Ẹ bá ti sùn. A lè sùn ẹ bá lè lọ ní ẹ̀. Àsùn tí ọ̀gá wa bẹ̀sẹ̀ tó a lè nọ́mbà wa. Ẹ sùn kí ló ṣẹlẹ̀? Bàbá ló sì David Tuati bàbá. Ẹ ọmọ kékeré yẹn ni. That guy wey dey call bouncing abi wetin be. Táyé ẹ̀fẹ̀ bàjẹ́ wey dey in the concept bouncing who be bouncing? Wọ́n fi bouncing for where me I dey. Kápọ̀ ọ̀ṣà.
Babu. Baba, fún mi láyé pé mi pé mi small white kan ṣe kí ni ìgbà kéré gọ́nà. Kéré. Ọ̀nà ló ti happen. Oya baba. The guy too smart. Babyface. The guy too smart. Smart in himself. Alpha. I want make Ona help me do something. I'm moving help you go run am me. Because this guy dey touch my brain. He dey do dey push me. We got after you na you before you na Sapo. Abeg carry the job give me my belle na calm. Oh no. Yóò sá na big small legend. Kò sí wàlúùbá ṣe ọmọ ṣe kí ni ọmọ jẹ ẹmu tó ṣẹlẹ̀ ẹmu tá a máa ṣe báyìí. Àwọn ọmọ ò set trap for the guy. Better trap. We go hold am, we go kill am. I trust you rugged. Jacuzzi. Kolobo. Okay, number 1 intact. Rugged. Baba. The thing no dey do my brain somehow. Calm down, Baba. Calm down. I wan more use 112 information. Ajé division. 112. Èmi gangan lọkùnrin kan tó pé méjì. Sharp. Kolobo. Jacuzzi. Rugged. Sharp, Baba. Wanna go inside. Wanna go inside strong room. Wanna go carry ta. Wanna carry pa. Inside I know where the guy dey pass every day. Sharp. Wanna go there. Sharp. Let's go, boss. Wanna talk calm. If you prove say too wise. Wanna carry the head. Wanna come here. Confirm. They confirm am. Let's go down. Babyface. You don't know wetin happen. Wanna dey for Kaba. No man na. If una dey sleep, wanna dey wash una back. Na ogun atẹyin wa baba. Inside there. Everybody fit fuck up anytime. No sleep for the weekend. Ọlọ́run. Side balance. Yes. Bola bozi mutundo. Bola. Amabudu boje maka. No go pass your body for badagiri. Ole ja physical go and ja spiritual. Oh, you body go collect you. Body go collect you. Ọmọdílé sálọ ṣàbọ̀là. Ọmọdílé sálọ ṣàbọ̀là. Bọ́lá boy. Ó pọ̀ létí. Bọ́lá boy. Ó tún dé. Ẹni tí í ṣe jọ̀sẹ̀ píkà mú o. See money, just the pick, iron, just the pick, anything, just the pick and magba pika. If you say anything, just the pick Boy, Gẹ́gẹ́ bí kàsí náà Action na! Guys! Something don sup now. Something don sup. Láíláí for my president. I see this one now. I tell my soul. Boys, observation. Hope say that talk me pale being carry that guy up. Boss. No. Guys, let's go. Come, let's go. Hope say una don run this stuff sha. Make una start wetin I wan know wetin happen. Abeg follow me talk wetin dey show for that side.
The guy Bob came. Ogun no kill na shot. What did the guy do? What did this one the cap say the guy don't Bob? As how now? Alive, why is like you come back. I'll go kill you. How Sorry, boss. Sorry, 5 billion. Sorry. No sharing. Where the head be? Baba, wallahi. You guys smart. You get nothing, Baba. You get nothing. Babu. They will die for you. Barami. Ó dùn mí gan ọ̀gá mi. Ó dùn mí. Ọ̀gá mi àti àmì ọ̀gá mi wà pẹ̀lú ẹsẹ̀. Lẹ́yìn náà ó gẹ̀ ẹ́ lọ́dọ̀ sí ti dùn àmà wá. Ṣé mo fẹ́ fi orí dùn ìyàwó tí ẹ lè gbádùn yẹn ní second chance kú fẹ́ pa ẹ́ ṣá? This one pass adìyẹ o. They will die for you. Pass adìyẹ o. That guy is smart. I don't see where they go. I don't see anybody say where they go. Where they go, man? I don't see anybody go. Stone with the kakaraka, we not if it can. Stone, I'll give one word. And I know say that you fit do am. I trust you. You don't follow me word. Don't do everything now. I won't make me give you this word. Oh guy, where they call bouncing? The guy they do, they jump, they shake. I want me just let the cash out. He carry a raw on my side. So, I don't see now your job. How you want it? Bring that here. It's no say me I no get any other job. The only fool wey me sabi eat na to kiki to drop person. Even as you say make we no drop am now, e dey pay me for my marrow. But nevertheless, me I go enter your nose, come out for your throat, enter your esophagus, enter everywhere, enter your nose, I go pause everywhere. I understand na. Yoruba go talk say kò ní jára ayé kò ní jẹ́rú ọ̀run mọ́. It don dey do your for body, dey do for your body. Trust it, papa still dey ground. You don dey laugh too much, Jolan. Yeah, boss, I dey with you. You no know wetin? Bola.
cool. No go pass your body for badagiri. But the physical go and get spiritual. Oh, if nobody go collect you. Nobody go collect you. Oh, my relays, I don't shabola. Wé bàbá. Oh, my relays, I don't shabola. Ẹ bàbá ló ń fọ àti ló lẹ́nu lò. Bami. The money just the pick, I own just the pick, anything just the pick and just the pick and just the pick and my gba pika. If you say anything just the pick and. Wọ́n ní lọ sóòwò èrè. Torí ẹ mọ̀ kí tí mo bá rọ̀gà tí mo ránkì I no dey get joy. Just dey bother as you know dey everything just dey keke. Anything wey we know say we go do. We better dey do am now because as I dey like this, I dey like this now. Yeah, should be. I no understand. Oga look face make you follow. Person dey do this one, shoe. How far? Yẹ̀dí ṣé mi ṣe wá lẹ́sẹ̀ pé ẹ wá kò pé mi o. Ebi ti kọ́ ọ̀gbẹ́ni rí màá yìí. I don't know baba, what about the inside the team? Omo say you don't forget that matter. Don't forget that guy wey dem dey call. Bouncing matter. Hello, Stone. Stone, how far na how dey be now? You don catch am? I don tell you now, always active. Ikala don dey here o. Idiot dey where we tie am put like this. Yeah, same sports, same place. You know wetin happen like this? I go send my boys make dem go Ikaba, make dem go scatter everywhere. Give me 5 minutes, I go reach your side like this. Alright now, no, nothing dey cap. You gallant. Hey, ẹgbẹ́ sídà! Ẹgbẹ́ sídà! Alpha, I don't want you to know. Wanna go down with a guy, make them call am bouncy. Wanna go in 33. Wanna scatter am. Wanna scatter am o. Kill anybody. Wanna kill anybody. Ọ̀nà àwọn bá sí ẹ máa mọ̀. Wetin Kapo talk? Dey come. Me I think say you go wan give us stress before ni. This one, But which kind stress? upon all the healing, how everything about this will be this. Aje, which kind stress this one? Too small. Àmọ́ Yorùbá sọ pé ikú tó ń pa ojú gbà ẹ̀ ni. Orúkọ ń pa fún ni. Ẹ jẹ́ kí gbogbo wa kákànṣe kéde. Àbíkẹ́ tó ń kí ọ̀gá ni. Ẹ má sọ báyẹn mọ́. Ẹ má sọ báyẹn mọ́. Ẹ oya anybody. Ìjà ẹ̀gbọ́n ẹlẹ́wọ̀n pa sórí ẹ̀yìn kẹ̀ ẹ̀ sì rí ẹlẹ́wọ̀n pa ẹlẹ́wọ̀n pọ̀ rẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ọdún ẹ̀yìn sórí rẹ̀.
Father, come outside. For this cabin, how you gonna cover here? Allah. Stop! Trust you. Stop! Oh yeah. Stop rapper now. Nah, boy, I tell you now. This one a small boy. This one a small boy now. I don't say I be drunk. Don't say I see the. So, ọ̀pọ̀ ọ̀yàn pẹ̀pẹ̀pẹ̀ pòpòpò ọ̀yàn scope wey get. So, na trust you now. Make I drop No, you never drop am. You know add me o, dey ground. I trust you. I don't want to drop am like this. I don't want to drop am. Bola 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 boy, bola boy. Bola bolo bo bola boy. Otunde anything you say just dey pick am o. The money just dey pick, iron just dey pick, anything just dey pick am, agba pick am. If you say anything, just let me come. Je t'abireru, le rouge. Bola bazuka, bola bazuka. Majani. Kamu de du gudu, kamu de du bari. Bi yakbe, bola bozi mutundo, bola. No go pass your body for badagiri. Oh, let that physical go and just spiritual. Oh, everybody go collect you. Everybody go collect you. Do. Oh, my dile salo shabola. Oh, my dile salo shabola. Bola boy. Bola boy.
pọ̀ létí ó pọ̀ létí ó pọ̀ létí bólà bóló bóbóbóbóbóbó lẹ́bọ̀ ọ̀túndé ẹni tí í ṣe ìjà tẹ́gọ̀ tí ọmọ nọ́mbà wa ó dẹ̀ tún dé padà láyọ̀ àtàlàáfíà wọ́n fẹ́ gégẹ̀ sí tẹ́lẹ̀ ni wọ́n lè gégẹ̀ sí kàlákọ̀lọ́ jẹ ọmọ àkúlẹ̀ méje big shout out to 3 ranking 13 ranking sorry 13 ranking lóde ogoni ogara if no be 13 ranking you no know where number one go dey like that bẹ̀mí sin wọ́n ti náwó akogun wọ́n dẹ̀ ti rogun wọ́n dẹ̀ ti gba kàbá lọ́wọ́ wọn àwa ni CEO kàbá wa báyìí 13 ranking follow them talk follow your people talk. Mokinu! Mokinu! Kálíwọ́ àtẹ̀lú ẹyẹ ìjẹ́. Thanks for the support and thanks for the. Àṣà tiwa ẹ̀ka. Ẹ ṣe ìtura ẹ̀kọ́ àbíyẹ tì. Ẹ̀rẹ̀kú bólà ẹlẹ́rìí ti ojú ẹ̀fẹ́ sọ owó tó fún wa. Àríkèlè tí o mọ́ do is coming. Ọláyé tó ná. Muna wait. Wetin you dey do with this guy? IB 13 ranking, iná àwọn ọmọ ẹ lọ wọ̀nyí wà bí. Bàbá yẹn ṣé wàá ti gbé gọ́ọ̀mù oníkẹta gọ́ọ̀mù ló ń gbé gọ́ọ̀mù ló ń ṣiṣẹ́ láàrin ẹ̀ báyẹn. Ó ti yé ibà yẹn. Ó yẹ kó gba etí ẹ̀bọ̀ ẹ bá fi sí nìṣẹ́. Number 1. Ṣèyálé ọ̀gá òdìbàjẹ́. Ṣé ní kọ̀tẹ́ ní bá wọn sọ àbí? Lókì ni. Yóò ní nǹkan tí mo fẹ́ bá yín sọ lọ́wọ́. Àwọn ọmọ mi nígbà wọ́n ti bá mi sọ̀rọ̀. Ó dẹ̀ appreciate nǹkan tí à ń ṣe lónìí ká mọ̀ tó ká ṣe gbogbo ẹ̀. Óyá tàbí lè sọ ọ̀yá tí ìbò sàfọ̀ bàbá. Gbọ́sọ̀ bàbá ìlú wa lè ṣe òkè ọ̀rọ̀ wọn lọ. More deals more. Brazil kò tẹ́rẹ́rẹ́ Brazil kò tẹ́rẹ́rẹ́ Brazil kò tẹ́rẹ́rẹ́ Brazil kò tẹ́rẹ́rẹ́ àhóyá dìde dábàá sí wa lọ ìdílé jẹrẹ àti ìdí àwọ̀dọ́ mọ́ dìde bayọ̀ ọ̀dẹ́rìnsì dìde gosman dìde lọ́ọ̀bì dìde wẹ́pọ̀ ọ̀gá ńlá christmas ọ̀rẹ́ jíjí ìdìbò sọ̀rọ̀ yẹ dìbò ọ̀gá àtẹ̀gbó alọ́mọdé ayé òdìdílé sọ̀rọ̀ ìdìbò ọ̀nà sọ̀rọ̀ kí wọ́n dá sí ara wa ó yá ṣe báyìí tẹ́pá mọ́ṣẹ́ ọ̀rẹ́ mi olówó bọ̀sẹ̀ lẹ́yìn abàkọ́jẹ́ ọ̀bọ̀rin adéjọ́jẹ́rọ kọ̀rẹ́ yorùbá kàtíyàn àkìkò dárára kàtíyàn àkìkò dárára tó àwọn èdè ìgbàlà tó àwọn èdè ìgbàlà tó àwọn èdè ìgbàlà ó yà ṣe báyìí ó jẹ́ sátìkì rẹ̀ yìí sí àpè ìṣí Oya náà, kàtíyàn àkìló wà lẹ́jẹ̀ máa ń sìn. Báàsì ọ̀gá wà bẹ̀. Báàsì kúlódé. Báàsì kúlódé. Báàsì kúlódé. Báàsì kúlódé. Báàsì kúlódé. Màwé máa pààyàn lókìní. Bóyá ní àlọ́sẹ̀ yìí dé para. Oṣù tó ní ìhàwá. Àmàjẹ́ àbàyà. Ó ṣọ́kù máa parẹ́ wa. Ìgbà tí fẹ́ tó tó mọ̀ra, mo máa pe pé wọ̀n, ṣe pàdé pẹ̀lú màlá. Bí a ṣe báyìí torí pé ilé làwà a ò lè sá lọ o. Ẹnìkan Mala bẹ̀ torí ká tó sòdì Tọ́ni lẹ́gà.
tàbí lẹ́rú ṣe. Bọ́lá BOIZ òkè. Bọ́lá BOIZ òkè. Majani. Tamude do gudugudu. Tamude do bari. Wẹ́rẹ́ ilẹ̀ bí yẹpẹ̀. Bọ́lá BOIZ òtúndé. Bọ́lá. No go pass your body for Badagiri. But the physical go and just spiritual. Oh, you body go collect you. You body go collect you. Oh, my dear, Salo Shabola. Oh, my dear, Salo Shabola. Bola, boy. Bola, boy. Ó pọ̀ létí. Bọ́lá bolo lẹ́bọ̀ lọ́túndé. Ẹni tí í ṣe just dey pick am o. See money just dey pick.